ẹ̀yin olólùfẹ́ iléeṣẹ́ ìròyìn BBC News Yorùbá, agbègbè Aule road ńlá wa nílùú Akure tó jẹ́ olú ìlú ìpínlẹ̀ Ondo. Àwọn èrò ńlẹ̀ rí tí wọ́n ń sá láti oríkò kan bọ̀ tí wọ́n ń sá kọjá yìí. N tí a gbọ́ pé ó ṣẹlẹ̀ ni pé ọkọ̀ àjàgbé tí ń gbé epo rọ̀bì tí ń gbé epo bẹntiró ó fẹ́ wá já epo sí ilé epo kan Optima tí ó wà ní Aule road, níbi tí ọkọ̀ ọ̀hún títí ń gbìyànjú láti já epo inú rẹ̀ sílé epo ọ̀hún. Ńlá gbọ́ pé àti ọkọ̀ àti ilé epo náà tí ó lànà. Iná ọ̀hún ńlẹ̀ ń wò lọ́wọ́ wájú tí ń jò yìí, tí àwọn òṣìṣẹ́ panápaná tí wọ́n sì ti ń gbìyànjú láti pa iná ọ̀hún. Ẹ̀rí tí àwọn agbófinró tí wọ́n ń darí àwọn èrò kọjá kúrò níbi ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Àwọn òṣìṣẹ́ àjọ panápaná ìpínlẹ̀ Ondo, àwọn ni wọ́n wà níbẹ̀ tí wọ́n ń gbìyànjú láti pa iná ọ̀hún yìí, tí àwọn agbófinró tí wọ́n sì ń lé àwọn èèyàn sẹ́yìn. Bó tilẹ̀ jẹ́ pé àwọn agbófinró ń gbìyànjú láti lé àwọn èèyàn sẹ́yìn, ẹ̀rí pé síbẹ̀ náà àwọn kan náà wọ́n sì ń dúró síbẹ̀ tí wọ́n fẹ́ wo bí àwọn panápaná yóò ṣe pa iná ọ̀hún. Fún àǹfààní ẹ̀yin tí ẹ bá ṣe ń darapọ̀ mọ́ wa ní ìkànnì BBC News Yorùbá, Aule road ní ìlú Akure tó jẹ́ olú ìlú ìpínlẹ̀ Ondo náà ni a wà, níbi tí ọkọ̀ agbépo kan tí ó fẹ́ gbìyànjú láti já epo ní ilé epo tí ó wà ní àdúgbò tí ẹ̀ ń wò yìí, tí ó ti gbaná, tí àwọn òṣìṣẹ́ àjọ panápaná tí wọ́n sì ń gbìyànjú láti ní wọ́n pa iná ọ̀hún. Àwọn ará àdúgbò náà lẹ́rí tí wọ́n ran àwọn àjọ panápaná lọ́wọ́ láti bá wọn ṣe iṣẹ́ wọn yìí kí gbogbo rẹ̀ kí ó lè ṣeé ṣe. Àwọn àjọ panápaná ìpínlẹ̀ Ondo àti àjọ panápaná ti ìjọba àpapọ̀ tí a mọ̀ sí Federal Fire Service, gbogbo wọn náà ni wọ́n wà níbí tí wọ́n ń gbìyànjú láti rí pé wọ́n pa iná ọ̀hún. Fún àǹfààní ẹ̀yin tí ẹ bá ṣe ń darapọ̀ mọ́ wa ní ìkànnì BBC News Yorùbá, Aule road ní ìlú Akure tó jẹ́ olú ìlú ìpínlẹ̀ Ondo náà ni a wà, tí ọkọ̀ agbépo kan tí ó fẹ́ já epo ní ilé epo tí a wà yìí tí ó ti lànà tí iná sì mú ilé epo ọ̀hún.
àwọn àjọ panápaná ti ìpínlẹ̀ Ondo State Fire Service àti ti ìjọba àpapọ̀ Federal Fire Service ni wọ́n ń gbìyànjú láti pa iná ọ̀hún tí ẹ rí tí àwọn aráàlú sì ń ṣe ìrànlọ́wọ́ fún wọn yìí. ọkọ̀ agbépo ọ̀hún ń lè rí tí iná sì ń jò lórí rẹ̀ lọ́wọ́ wájú yìí. Millions of money go for going. Thank God, ẹ̀yin olólùfẹ́ ìkànnì BBC News Yorùbá, fún àǹfààní ẹ̀yin tí ẹ bá ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa, àdúgbò Aule Road ní ìlú Akure tó jólú ìlú ìjọba ìpínlẹ̀ Ondo náà ni a wà, ní ilé epo kan tí ọkọ̀ agbépo tí wọ́n fẹ́ já epo inú rẹ̀ tí ó ti laná, tí àtòun àti ilé epo ọ̀hún tí wọ́n sì gbiná. Iná ọ̀hún ni ẹ̀ ń wò tí àwọn ẹ̀ṣọ́ panápaná tí wọ́n ń gbìyànjú láti pa látẹ̀kan yìí. Ilé epo ọ̀hún fún rẹ̀ ó sì ti fara pa lọ́pọ̀lọpọ̀ nítorí àwọn tí ó ti jóná ní ilé epo ọ̀hún náà ni ẹ̀ ń wò yìí. gẹ́gẹ́ bí ẹ ṣe rí, iná tí ó wà ní ara ọkọ̀ agbépo ọ̀hún ni wọ́n ti rí pa yìí. Àmọ́ tá a bá wo ọwọ́ iwájú dáadáa, a rí i pé iná ṣì ń jò nínú ilé tí wọ́n kọ́ sínú ilé epo ọ̀hún fúnra rẹ̀, tí a nígbàgbọ́ pé wọn yóò gbìyànjú láti tú pa iná ọ̀hún
fún àǹfààní ẹ̀yin tí ẹ bá ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa Aule road ní ìlú Akure nípìnlẹ Ondo ibẹ̀ náà ni a wà níbi tí ọkọ̀ agbépo tí ẹ̀ ń wò yìí níwájú yìí láàkó tí ó fẹ́ já epo ní ilé epo yìí tí ó gbiná tí àtòun àti ilé epo ọ̀hún tí wọ́n sì ń jóná kó tó di pé àwọn ẹ̀ṣọ́ panápaná tí ẹ rí ọkọ̀ wọn yìí tìjọba ìpínlẹ̀ Ondo àti tìjọba àpapọ̀ tí wọ́n wá tí àwọn aráàlú sì ṣe ìrànwọ́ fún wọn láti rí i pé wọ́n pa iná ọ̀hún